díje ó ṣeé ṣe kó wọlé tí àtakò pé ká pé ẹgbẹ́ APC ó gbéyàn nìbàdàn PDP ó lọ rèé mú yàn bóyá Òkè Ògùn àbí àwọn agbègbè míì bóyá Ògbómọ̀ṣọ́ ló lọ ẹ lérò wípé ntí ti ń ṣẹlẹ̀ láti gbà kò tún ní padà ṣẹlẹ̀ tí ó jẹ́ pé Ìbàdàn tó ní nọ́mbà tó pọ̀. ẹ jẹ́ n fún yín lápèjúwe Ṣèyí Mákindé tó jẹ́ gọ́vnà sí olùkọ́dún yẹ kó wọlé ní 2019 ẹ ṣáà wò. Ajimobi tó jẹ́ Governor of Oyo State ńgbà náà APC ni ó impose ọmọ Ìbàdàn míì nínú ẹgbẹ́ wa ó disqualify wa kan ó gẹ̀tì APC leadership láti disqualify láì nídìí ìyẹn ló fà tí ẹgbẹ́ wa fi fìdí rẹmi. ṣe pé àṣìṣe Ajimobi ló bí ìṣubú APC ńgbà tí Ṣèyí wọlé. bẹ́ẹ̀ ni tó fi jẹ́ pé òdi ẹni tó wà ní gọ́vnà tí ògùngùn ò fi lè win ní senate honorary senate tí ò fi lè win. àṣìṣe ẹ̀ náà ló kó ba débẹ̀. iná ni so ó dẹ̀ yẹ kó jẹ́ ẹ̀kọ́ fún wa torí gbogbo kò sẹ́ni tó máa rẹ́ jẹ níbì kan tí ó wàá máa pàtẹ́wọ́ fún ẹni tó rẹ̀hùn jẹ. so ti yẹ so ẹ̀kọ́ ni ẹni tó bá dẹ̀ tí ẹni tí òye ẹ̀ tó bá sì rántí ní tó ṣẹlẹ̀ tẹ́gbẹ́ wa fi lose. so ti yẹ so a ní láti wọ APC láti wà very careful. tí mo dẹ̀ ń wo calculation pé possibility wà kí PDP mú yàn láti outside Ìbàdàn tíyẹn bá lọ ṣẹlẹ̀ àwọn ará Òkè Ògùn tí wọ́n ti ń gbẹ̀ngbẹ́ ní ìsìn greatest possibility ni wípé ọmọ wọn náà máa dìbò fún. ní gbogbo bẹ́ẹ̀. ní gbogbo outside Ìbàdàn torí pé sentiment yẹn ti ń lọ tó ti strong gan. pé ó ti sú àwọn èèyàn tẹ́lẹ̀. àti kì í dẹ̀ ṣe lókè Ògùn nìkan ló ní feeling yìí àtògbómọ̀ṣọ́ àti Ìbàràpá àtọ̀yọ́ àtòkè Ògùn ló rò pé èyí tí Ìbàdàn ṣe yìí kí wọ́n ṣe sùúrù. tẹ́ bá tiẹ̀ wá wo ayé ìjọba Àkàlà Ìbàdàn ò fẹ́ẹ̀ mọ́ gbádùn ìjọba sí l'Ọ́yọ́ state tóun tí wọ́n gbádùn láyé Àkàlà tí ìsọmọ Ìbàdàn torí pé ẹni tí ì bá sọmọ Ìbàdàn kò ní fẹ́ ṣe Ìbàdàn wọ́n máa fún Ìbàdàn ní gbogbo respect àti gbogbo concession. so Ìbàdàn ní tí ó yẹ kí Ìbàdàn ṣe ní ìsìn pàápàá yọ nú ẹgbẹ́ wa láwọn leaders kí wọ́n kóra jọ kán pé àwọn concede báwo ni fọ́múlà tá a fi pín ipò yòókù kán gbé fọ́múlà yẹn sílẹ̀ kí wọ́n dẹ̀ concede governorship gbogbo ipò yòókù secretary to the government ní o chief of staff ní o gbogbo commissioners kí wọ́n ti gbé pattern yẹn sílẹ̀ so that àpapọ̀ ẹgbẹ́ a lè jọ endorse ẹ̀ tí òfin ní sí rẹ̀ jẹ́ kankan but ego pé káwọn èèyàn rò pé Ìbàdàn ò tún fẹ́ fún aláyè lẹ́ẹ̀kan sí ewu tó wà ńbẹ̀ pọ̀ gan. nígbà tá a bá lọ ojú ọjà tá a bá dé mo fẹ́ kẹ́ ẹ dáhùn ìbéèrè eléyìí tí ó ti di àsọjẹ láàrin àwọn èèyàn wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba Ìbàdàn ní nígbà tá a bá padà dé láti ojú ọjà ò ní a mọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n sì jẹ́ kí comrade Raji Adébáyọ̀ kí wọ́n fi ojú aráàlú wò ó àwọn nǹkan tá a ti mẹ́nu báyìí ẹ kú kalẹ̀ tí wàá lòṣèlú lẹ́tọ̀ Lagelu 96.7 FM lẹ́tí ń tẹ́tí gbọ́ wá kétékété lẹ́ láǹfààní àti gbójú wò wá lójú òpó ìkànsí rẹ̀ ní Facebook tó jẹ́ ti Lagelu FM 96.7 bẹ́ẹ̀ ṣe ń wò ń bẹ̀ ní ẹ̀pin kò kárí ilé kò kárí ara oko amòfin Adébáyọ̀ Shittu tí wọ́n jẹ́ mínísítà fún ẹ̀ka ìbánisọ̀rọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí làjọ ń fọ̀rọ̀ jẹ̀wọ̀ lórí àwọn nǹkan tó kan orílẹ̀-èdè Nàìjíríà tá a sì bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ kú kalẹ̀ o. Tiwa lòṣèlú lórí Lagelu 96.7 FM pẹ̀lú Ṣínà Láyọ̀. ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́.
Christ Channel of Blessing Ministries International. Ìjọ tí Jésù Kristi ti ń ṣokùnfà ìbùkún fún gbogbo onípòjìpò ló ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà olóṣooṣù monthly interdenominational breadwinners prayer meeting. Tá a pàkórí ẹ̀ ní total deliverance. Ìtúsílẹ̀ pátápátá. Mákàn jókòó tẹ́tẹ́rẹ́ káyẹ̀wò. Gbégbésẹ̀ darapọ̀ mọ́ ìpàdé mímọ́ tí ìmísí látòkè wá ti ń jáde kọ̀líkọ̀lí lẹ́nu ẹni àmì rírọ̀ Ọlọ́run tó nínánú. Débẹ̀ gbọ̀hùn Olúwa lórí ohun gbogbo tó ṣókùnkùn sí ọ nínú ayé. Wá gbọ́rọ̀ Olúwa tó lè yọ kó nínú àjàgà. Gbọ́rọ̀ Olúwa tó lè mú ọ kó nínú ìgbèkùn. Olúwa ọ̀dántìpá rẹ̀ ọ̀ká. Gbégbésẹ̀ kókè ìṣòro rẹ̀ ó sì di pẹ̀tẹ́lẹ̀. Máa bọ̀ tààrà Thursday 13th March 2025 sí Chapel of Deliverance behind JF Petrol Station New Ife Road Ibadan. Thursday 13th March 2025 aago mẹ́sàn-án àròsọ aago méjìlá ní lóṣooṣù. Pàdé àwọn ẹni àmì rírọ̀ Ọlọ́run tó lù wá ń lò níbẹ̀. Reverend Funṣọ́ Mídìran, Reverend Ọlágòkè, Reverend Gbẹ̀ngà Ẹ̀ṣọ́, Senior Pastor, Reverend Yọdé Àlàgbé, Assembly Pastor Adégbàyí, Reverend Oyeyemi Látàpọ̀mù àtàwọn míì. Olórin ẹ̀mí Yẹmi Davis Látàbúlé, Yẹmi Dada, Living Melodies. Fún tọ́ni àdúrà pè sórí 081-0143-1111. Jésù lolúwa. ìrìn àjò lọ síbikíbi lágbàáyé wẹ̀lẹ̀mú ló jẹ́ nípasẹ̀ iléeṣẹ́ Aljana Travels la fi sọ pé tẹ́ ẹ bá ṣe tán láti tẹkọ̀ létí lọ sí èyíkéyìí orílẹ̀-èdè ní Europe, America, South America, Asia, Australia àbí èyíkéyìí ibi tó bá wù yín lórílẹ̀-èdè Africa. Aljana Travels ní ẹ bá dòwò pọ̀ àmójúlẹ̀jà flight reservation, hotel reservation, educational consulting, visa processing, airport transfer, special vacation, travel insurance, holy pilgrimage àti international conferences. Àwọn tó ti bá wa dòwò pọ̀ wò yín wọ̀ wọ́n mọ̀ Aljana Travels ni wọ́n bá ṣe to therefore enjoy your travel in comfort. Why not pitch your tent with Aljana Travels? Visit our corporate head office today at 140/145 Navada Plaza, Ilewure bus stop, Liberty Road, Ibadan, Oyo State, Nigeria, or call +234-904-444-4945 or +234-703-711-7801. With Aljana Travels, you will travel in comfort. West Midlands Open University ń tẹ̀síwájú láti mú ètò ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó láì fanilápòyà. Ẹ̀tún wa gbọ́ tuntun. Olùdásílẹ̀ Kábíyèsí Ọba Murtala Adébáyọ̀ Àkàndé MFR ti ṣètò àǹfààní ẹ̀dínwó ìdá 40 nínú 100 fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ wọlé fún sáà 2024-2025. Ẹ lè forúkọsílẹ̀ kí ẹ sì san ẹgbẹ̀rún méjì àbọ̀ péré fún abala ẹ̀ka ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit 2,500 naira per course unit. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Darapọ̀ mọ́ wa láti kẹ́kọ̀ọ́ gba ìwé ẹ̀rí ilé-ìwé gíga fún ètò ẹ̀kọ́ bíi information systems, computer science, data science, cyber security, business management, finance, public administration, marketing, economics, accounting, human resource management, àti fún àwọn ètò ẹ̀kọ́ tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ bíi mass communication àti educational management. Ààyè ìgbaniwọlé wà fún akẹ́kọ̀ọ́ tó ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, secondary school, direct entry àti HND CBSE conversion. Bẹ́ẹ̀ sì ni ààyè san díẹ̀díẹ̀ wà láì nílò ìdánwò jáàmù rárá. Gbígba ìwé ẹ̀rí ilé ẹ̀kọ́ gíga ti di rọrùn pẹ̀lú WMOU. Ẹ kàn sí wa nílùú Èkó 1A Ọba Akran Avenue Road, Ìkẹjà. Nílùú Ìbàdàn, a wà ní White House, Adéwùmí Street, off Fẹ́lẹ́lẹ̀ Straight Road, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn. Tàbí Lábẹ́òkúta, ICT Institute of Technology Building, 52 Ìjẹ̀mà Àgbàdo Road. Ẹ lè forúkọsílẹ̀ lórí ẹ̀rọ ayélujára www.westmidlands.university tàbí kí ẹ pè wá sórí 0704-700-0167. Ẹ tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU. NUC fún tẹ̀lú WMOU. West Midlands Open University. Sísọ àlá rẹ di mímúṣẹ. Welcome to Bet Great. Bet on sports. Confirm bonus up to 350% and stand a chance to win with Bet Great. You can cash out and auto cash out whenever you want. So you're always in charge. Na casino game you want? You can pilot yourself with Bet Great on Aviator and much more. And be in cruise control. Join using promo code GOAL and get your welcome free bet. Experience these and much more in our shops or online on betgreat.com. Be great. Bet Great. Bet responsibly. Only 18 plus. Àkókò ìmọ́lẹ̀ rẹ dé. Ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run látòrí ìtẹ́ tí ń tan ìmọ́lẹ̀ síbi tó kù kó farapamọ́ sí nínú ayé ẹni. Kí èèyàn lè bá àrógò lò. Ìkànnì Lagelu 96.7 lẹ́hùn tí máa gbọ́. Àkókò ìmọ́lẹ̀ rẹ dé ní gbogbo ọjọ́ ajé Monday láti aago 7 ìrọ̀lẹ́ sí 7 kọjá ìṣẹ́jú 10 pẹ̀lú bàbá wòlíì